ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الله الذي جعل أيام العشر موسم العبادات والقربات والبركات والصلاة والسلام على خير البريات نبينا محمد وعلى آله وصحابه أهل الخيرات adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba wa Ọlọ́run Ọba tí adúpẹ́ fún ọ̀nà lọ́ba tí ó ṣe àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah ó ṣe ní àwọn àsìkò kan tí a gbọ́dọ̀ máa ṣèjọsìn Ọlọ́run Ọba ń bẹ a gbọ́dọ̀ lékún níjọsìn níbẹ̀ nítorí pé ẹ̀san àti ládá tí wọ́n máa fún wa lẹ́nu àwọn ìjọsìn tá a bá ṣe nínú àwọn ọjọ́ yìí a lè rírú ẹ̀ mọ́ táwọn ọjọ́ yẹn bá ti kọjá mọ́ wa lọ́wọ́. Ayyamul Ashir òun náà ni àwọn ọjọ́ mẹ́wàá tó wà nínú bẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah wọ́n máa pè ní Ashru Dhul-Hijjah. Ọba Allah tó wá ṣàánú wa tó júwe àwọn ọlá tó wà ń bẹ fún wa àtànábùwà Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́n bá rán sí wa kó ṣàlàyé fún wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àánú Ọlọ́run kó bá ẹni tó dáa jù nígbà àwọn ẹ̀dá Ọlọ́run ọba ànábùwà Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run mú kẹrẹ̀ bá gbogbo àwọn ará ilé àti gbogbo àwọn sàábẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ayyamul Ashr ay ayyamu ashri Dhul-Hijjah ẹ̀yọ́mọ̀ yà wá nínú Islam ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ẹ̀yin brothers wa ẹ̀yin ọ̀dọ́ àwọn tá a jẹ́ talabatul ilmi àwọn afa kálọ̀ lè mọ̀ pé ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah mawsimu min mawasimil ibadati yastakthiru fiha al-muslim anwa'a al-qurbat àsìkò kan ní tí Ọlọ́run bá aláyà sọ́tọ̀ tó jẹ́ pé àwọn ọjọ́ yìí iṣẹ́ rere téèyàn bá ṣe ń bẹ kò lè jọ àwọn iṣẹ́ rere téèyàn ṣe nínú àwọn ọjọ́ míì àwọn ẹ̀san téèyàn gbà lérí iṣẹ́ rere téèyàn bá ṣe nínú àwọn ọjọ́ yìí èèyàn lè rẹ́san yẹn gbà nínú àwọn ọjọ́ míì tó yàtọ̀ sí ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul-Hijjah yìí kọ́lọ́mọ́sá fi aṣúná àwọn tí wọ́n mọ̀ tẹ̀síwájú nínú dáadáa kọ́lọ́mọ́sá jí dáadáa mọ́sá jẹ́ ọ̀rọ̀ fún wa láti ṣe wa ujurul a'mali fiha mudha'afa ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah gbogbo mùsùlùmí ayé ló gbọ́dọ̀ máa gbáradì fún bá a ṣe máa gbáradì tí Ramadan bá ń bọ̀ yẹn bẹ́ẹ̀ náà ló yẹ ká máa gbáradì tí ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah tí bá ń bọ̀ torí pé ànábì yóò yé wa yí pé sallallahu alayhi wa sallam Ọlọ́run fẹ́ràn àwọn ṣe olóore Ọlọ́run fẹ́ràn kéèyàn máa ṣe jọ́sìn àmọ́ ìjọsìn téèyàn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí Ọlọ́run fẹ́ràn rẹ̀ ju àwọn ìjọsìn míì lọ téèyàn ṣe láwọn ọjọ́ míì. wa ya afdalu ayyami dunya wọ́n ní gbogbo ọjọ́ tá ń lò nínú ayé àbí ká pé ọjọ́ tá ń lò nínú ọdún kan kò sí àwọn ọjọ́ tó dáa tó àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ́dọ̀ Ọlọ́run kò sì sí àwọn ìjọsìn tọ́lọ́run fẹ́ràn téèyàn máa ń ṣe tó tó ìjọsìn téèyàn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí. Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó búra al-azimu la yuqsimu illa bi'azim Ọlọ́run ò ní búra pẹ̀lú nǹkan kan àfi kó jẹ́ tó tóbi jùlọ. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Ọlọ́run Ọba ní wal fajr òun fi alfajari búra wa layalin ashir òun sì fi àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah òun fi búra nítorí bọ́jọ́ ọjọ́ náà tóbi lọ́dọ̀ Ọlọ́run torí àwọn ìjọsìn kan wà nínú àwọn ọjọ́ yẹn tó jẹ́ pé nínú àwọn ìjọsìn tó tóbi ni nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn òun náà ni àwọn èèyàn wà ní Arafat nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn làwọn alálàájì wà ní Arafa nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn ìlà pẹ̀ràn fún Ọlọ́run Ọba tá a sọdún léyà nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn òun náà ni àwọn yóò ṣe umura níbẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn àwọn yóò ṣe náfìlà àwọn ó dìde wọ́n lékún ní ìbádà lóru àwọn tí wọ́n máa ń ka Qur'an
inú ọjọ́ mẹ́wàá yẹn wọ́n máa ka Qur'an tilawatul Qur'an al-Karim inú ọjọ́ mẹ́wàá yẹn sàárà wọ́n ti ṣe sàárà ní Maka ni wọ́n máa ṣe sàárà ní gbogbo àgbáńlá ayé tí mùsùlùmí wà wọ́n lọ́wọ́ mùsùlùmí tá a wà láyé sìn àti lé ní 2 billion gbogbo àwa mùsùlùmí wá sí pọ̀tó yìí ọjọ́ mẹ́wàá yẹn ọjọ́ ọ̀tọ̀ ni nínú àwọn ọjọ́ ayé wa ọjọ́ yìí ọjọ́ àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ kan ní tẹ́yìn gbọ́dọ̀ kún fàdúà torí pé àdúà máa gbà láwọn ọjọ́ yìí kọ́lọ́ mọ́sá gbàdúà ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀rín anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni ma min ayyamin al'amalu salihu fiha ahabbu ila Allah min hadhihi al-ayyam anabi ni kò sí àwọn ọjọ́ tó wà nínú ọjọ́ ayé tẹ́yìn máa ń ṣe ìjọsìn níbẹ̀ tọ́lọ́run wá fẹ́ràn ìjọsìn yẹn jùlọ kò sí ìjọsìn tọ́lọ́run fẹ́ràn tó ìjọsìn tẹ́yìn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí gbogbo tó bá wù kéèyàn fi ìjọsìn fọlọ́ èèyàn gba aládàá o àmọ́ lọ́run ò nífẹ̀ẹ́ rẹ̀ bó ṣe nífẹ̀ẹ́ ìjọsìn nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí gbogbo ṣẹ́ẹ̀rẹ́ tẹ́yìn bá ṣe ọlọ́run wọn máa fẹ́ràn rẹ̀ àmọ́ èyí tẹ́yìn bá ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá yìí ọlọ́run fẹ́ràn yẹn yàtọ̀ yóò dẹ̀ bu ládàá tọ́pọ̀ fún yàn torí pé ọjọ́ yẹn àwọn àṣàyàn ọjọ́ ni mawasimul ibadat àwọn sàhábà wọn ni ya Rasulallah faqalu ya Rasulallah wala li jihadu fi sabilillah ẹni tó wà lọ jihadi tó lè jagun jihadi tó lè fẹ́ mẹ́rẹ̀ẹ́lẹ̀ fọlọ́hún tó lè fi dáàbò bẹ̀sìn ṣé òun náà ní gbalada táwọn eléyìí máa gbà ṣíṣẹ́ tóun náà ṣe yẹn ṣe ọlọ́run fẹ́ràn rẹ̀ tó àwọn ṣẹ́ tó ń sọ yìí anabi ni wala li jihadu fi sabilillah anabi ni bẹ́ẹ̀ lọ jihadi bẹ́ẹ̀ bá lọ jihadi gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe ní jihadi yẹn gbogbo ládá tí ó gbà kò tó ládá tẹ́ni tó bá ṣiṣẹ́ rí náà ọjọ́ mẹ́wàá yìí máa gbà anabi ni illa rajulun kharaja bi nafsihi wa malihi falam yarji' min dhalika bi shay anabi la fi arákùnrin kan tó lọ jihad tí ó dé gbogbo àwọn nǹkan tó mú dání tó fi lọ jihad nǹkan kan ò dé níbẹ̀ ẹni tó tàn sí ojú ogun ẹ̀sìn tó lè dáàbò bẹ̀sìn gbogbo dúkìá rẹ̀ ò dé òun náà ò sì darí dé ìyàwó rẹ̀ ò rí mọ́ ìyàwó rẹ̀ ò sì rí fìlà rẹ̀ kò rí bàtà rẹ̀ ẹ̀hìn kò rí dà rẹ̀ kò rí gbogbo àwọn nǹkan tó lè fi dìfẹ́ǹdì ẹ̀sìn òun àti tó mú lójú ogun wọn tán sójú ogun kò sí kan tó wá lé ń bẹ̀ ànábì ní ẹni yìí nìkan la lè sọ pé yóò gba dèdè ládàá tá a fún ẹni tó bá ti ṣiṣẹ́ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ má jẹ́ ká sùn ẹ jẹ́ ká gbìyànjú ká máa ṣe ìbáàdà gbogbo tó bá rọ̀ wá lọ́rùn nínú ìbáàdà àti ká máa ṣe kọ́lọ̀ wọn láàánú ẹ̀ kọ́lọ̀ mọ́sá ìgbà fẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn ìbáàdà wo la máa ń ṣe ń bẹ̀ nínú àwọn ìbáàdà tá a máa ń ṣe òun náà ni kó mójútó ìrun wákàtí 5 lásìkò rẹ̀ lẹ́yìn náà kó gbìyànjú kó máa ṣe náfìlà gbogbo àwọn súnánù rawatib rákà 2 kátó kásùbà rákà 4 kátó kí zóòrì rákà 2 lẹ́yìn zóòrì rákà 2 lẹ́yìn magrib rákà 2 lẹ́yìn ṣáà ní wọ́n pè ní súnánù rawatib kọ́lọ̀ mọ́tí àjọ ọ̀rọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wọn láti máa kí àsìkò yìí ló yẹ kíyàn tó tẹra mọ́ bẹ́ẹ̀ ni wítìrì alwítìrì rákà ẹyọ kan tá a máa fi parí náfìlà ó lè jẹ́ ẹyọ kan ó lè jẹ́ 3 ó lè jẹ́ 5 ó lè jẹ́ 7 ó lè jẹ́ 9 àsìkò yìí àsìkò ìfani fẹ́ni tí ó bá fẹ́ kófà àwọn tí wọ́n máa ṣe pronansa nǹkan tí wọ́n tà ní 20,000 wọn ló ti di 10,000 o àwọn tó bá mọ iye nǹkan yẹn ẹ rí i pé wọ́n mọ̀ sáré sí torí pé wọ́n ti sèfù 10,000 nínú owó wọn àwọn tó bá mọ iye nǹkan wọ́n mọ̀ sáré sí kásì bá dà káwá fi gba aládàtọ̀ pọ̀ tá a lè rírú ẹgbà mọ́ lẹ́yìn ìjọ mẹ́wàá yìí ọlọ́run ọbẹ̀ ọ́ ọlọ́run mọ́ fi mi sínú àwọn tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ojú o ọlọ́run mọ́ fi wọ́n sínú àwọn olóró ojú o ọlọ́run ọba aláàkọ́ kọ́ lé wa kún ní iman kọ́lọ́n jẹ́ wá ń pa láti máa dìde kọ́lọ́n jẹ́ wá ń pa láti máa ṣe dáadáa lẹ́yìn náà àsìkò yìí làwọn máa ń ṣe dùá ẹni tó bá fẹ́ gbààwẹ̀ lè gbààwẹ̀ àmọ́ ìjọ kẹwàá kì í gbààwẹ̀ o
ká jẹran òun lọ́dún òun náà ní ìjọsìn ìjọ yẹn especially àwọn ẹjọ́ àràfà Ànábì Ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ kéékèèké nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú Ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ ọdún kan yóò tún wá ṣàforíjì ẹ̀ṣẹ̀ ọdún kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣẹ̀ nínú àwọn ọdún tí ń bọ̀ tó ti lò wọ́n wá pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ látara pé èèyàn jẹun látẹ̀yìn fájìrì di mọ́gìrìbì fi wọlé ẹ̀wọ̀n àwà sí yẹn ẹ̀wọ̀n téèyàn ṣe ẹ̀wọ̀n téèyàn fi gbà àmọ́ wa darúkọ Ọlọ́run ọba ní gbogbo àwọn ọjọ́ yìí tí wọ́n ti gbọ́ pé sultan ti announce ipe wọ́n ti rọ́ṣù Dhul-Hijjah o àmọ́ gbọ́dọ̀ ń tóbi Ọlọ́run ọba ní wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumat Ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo ẹ máa rántí èmi Ọlọ́run ọba nínú àwọn ọjọ́ tẹ́ ti mọ̀ yẹn súnà lọ́wọ́ sàlàyé àwọn ọjọ́ tá a ti mọ̀ Ànábì wa ní àwọn ọjọ́ tá a mọ̀ yẹn òun náà ní ọjọ́ tí mo sàlàyé fún yín pé Ọlọ́run fẹ́ràn jọ́sìn níbẹ̀ òun náà ní ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ẹ dákun ẹ jẹ́ ká wọn lékún ní ìbáadà gbogbo tí ó bá máa di wa lọ́wọ́ ẹ jẹ́ ká fi sílẹ̀ Ọlọ́run ní ẹ máa wá dárúkọ mi ní gbogbo àwọn ọjọ́ yìí Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar wallahu akbar walillahil hamd kálukú ọmọdé àti ẹ̀wí kí n gbọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar wallahu akbar walillahil hamd ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo ayé lọ́gbọ̀dọ̀ máa hó pẹ̀lú táǹsọ̀ yìí wa yadhkuru ismallah Ọlọ́run ni ẹ máa dákọ̀ Allah Allahu akbar fi ayyamin ma'lumat ní àwọn ọjọ́ mẹ́wàá yẹn ẹ má dákẹ́ ọjọ́ mẹ́ta lẹ́yìn iléyá náà a tún máa wí àdìsí gbé yẹn wá nílò àdìsí sọ Ànábì ní ayyamu tashriq àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn iléyá ayyamu akilin wa shuribin wa dhikrillah àwọn ọjọ́ tá a máa jẹ tá a máa mu tá a sì máa ṣe Allahu akbar Allahu akbar ó di ìrọ̀lẹ́ ọjọ́ kẹrin ọdún tóòrùn bá wọ̀ ká tó stop ẹ̀ láàárọ̀ ọjọ́ àràfà tàbá ti kásùbà tán àtẹ̀kbírù al-mutlaq tàbá ti ṣe àtìkárù lẹ́yìn irun tán àwí àwọn afá kan ní àkọ́kọ́ wí náà ká tó ká àtìkárù lẹ́yìn irun ètò bá rọrùn bẹ́ẹ̀ lẹ́yìn zuri lẹ́yìn asuri lẹ́yìn magrib ìjọ àràfà ìjọ ọdún lẹ́yìn irun kọ̀ọ̀kan ìjọ kejì ọdún ìjọ kẹta ọdún ìjọ kẹrin ọdún bóòrùn ìjọ kẹrin bá ti wọ̀ ọlọ́run jásọ pọ̀lọpọ̀ ọdún ló tó kù ọbẹ̀ lọ nínú àánú rẹ̀ ọlọ́run mọ́sà fìyàsùn náà tó ṣiṣẹ́ rẹ̀ nínú àwọn ṣẹ́rẹ̀ náà ní ẹran léyà ọmọ ìyá mi mọ́sà wọn mọ́ owó tó fi ń ṣe weekend owó tó fi ń ra research card owó tó fi ń ṣàlejò owó tó máa ń dáṣẹ àwọn èèyàn ọmọ ti ṣe dédé owó ẹran léyà ẹni tí ó bá pa tó sì lágbára kò lẹ́sẹ̀ àmọ́ ládàá bọ́ fún kọ́dà kìí ṣe ládàá kékeré ìjọ táwọn yẹn bá ń gba ládàá yẹn òun náà yóò wọ omi lójú kò ní rí ẹni bá ti ní agbára torí pé ọlọ́run ọba aláàpàṣẹ ọlọ́run fasalli li rabbika wanhar ọlọ́run ní ẹkẹ́ id ẹ̀dẹ̀ pẹ́ran lẹ́yìn id wal budna ja'alna lakum min sha'airillah ọlọ́run ọba ní ẹran tí mo ní kẹ́ máa pa yẹn òun ara ẹ̀sìn tí mo ní kẹ́ wá ṣe láyé nìyẹn nínú àwọn ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run sì dá wa nítorí ká wá ṣẹ̀sìn lẹ́yìn náà yóò jí gbogbo ayé ọmọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni báwo bá sọdún oyé wọ́n bá sọdún àwẹ̀ á máa fáwọn yẹn lóúnjẹ tá a bá sọdún lé á máa fáwọn yẹn lẹ́ran ọbẹ̀ lọ nínú àánú rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ ọdún léyà náà oníbọ̀ yìí ọlọ́mọsá fi asúnà àwọn tí ó ṣe kọlọ́mọba alá kí kọ́mọsá jẹ́ àṣẹ pẹ̀lú dùnú kó jẹ́ àṣẹ pẹ̀lú àlàáfíà ara kó jẹ́ àṣẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ arísìkí halal ọlọ́run jẹ́ àṣẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iman ọlọ́mọba alá kó wá gbà lẹ́sìn fún wa kọ́mọsí tọdún ní kọ́lọ́mọsí ní àṣẹ mafẹ́ni kọ̀ọ̀kan wa wallahu alam wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad wa alihi wa sahabi ajma'in.
ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير